Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwọn tó lára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Ìkéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the one closer to your doorstep. They never sabi wetin we carry for her. But they move closer before they go sabi. I said they never know wetin we carry for body. But they move closer before they go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ ni ń lo ló lajú. Ẹyẹ tó lórí kodò bí àdánwò wọn gbẹ̀gẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè tó dúdú àga. Wọ́n dúdú àkùbá lè gbé wá. Ọmọ Odùduwà ṣe kiri. Ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé. Gbélẹ̀ ilé rí. Káwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni mọ̀lẹ́ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó gbọ́ sí ògbó, ìwà máa ní. Àṣà ẹgbẹ́ polówó ọjà wà kájé gbúgbà yín jẹ. Ètò tó gbọ́ sí ògbó, ìwà máa ní. À ń gbé tó lárugẹ, à ń gbàgbà lárugẹ. Ètò tó gbọ́ sí ògbó, ìwà máa ní. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó gbọ́ sí ògbó, ìwà máa ní. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ ni ló ní kí n máa gé dandan. Koiki Media, ọ̀rọ̀ lágbàdì mọ̀ mi. Máa bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá àtàtà wa. À ń gbádùn rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi. Ṣé ń lọ má gidi bọ̀ ọ̀tẹ̀ mọ́lẹ̀? Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé mádémádé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ gbàjòjì ò gbọ́dọ̀ wọ. Àjòjì tó bá wọ bẹ̀ á tẹ̀lé ní ẹbọra. Ẹ̀yin lọ máa náwó kóyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́kun pọ̀ sí o. Koiki Media, ṣàwa ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Àdásọ àtúnpèrè gidi. Koiki Media, àwọn ni bàbá. Àwa là ń gbètò lárugẹ jẹ́ ká jọ gbọ́ o. Koiki Media, àwọn ni bàbá. Àtúnjàfẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media, àwọn ni bàbá. Ọmọ Oòduà ni wá o, tọkàntọkàn. Koiki Media, àwọn ni bàbá. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá iyọ̀. Koiki Media, àwọn ni bàbá. We bring you one closer to your doorstep. Koiki Media, àwọn ni bàbá. Afẹ́fẹ́ tó fẹ́ òòdùn kan yòókù lára ni. Koiki Media, àwọn ni bàbá. Àpèrè gèdè Olódùmarè ló fún wa ṣe. Koiki Media, àwọn ni bàbá. Gbogbo ayé ẹ̀gbọ́n, àwa ni bàbá o. Koiki Media, àwọn ni bàbá.
ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá. Ìdíjà àwọn ìjọba. Òtútù alágbèdá ní òtítọ́ la gbà ní. Ìdíjà àwọn ìjọba. A ti sọ̀dálẹ̀, a ti sọ̀dí kẹta. Ìdíjà àwọn ìjọba. Àgbọ̀tán, àtúnpẹ̀rẹ̀ gẹ́gẹ́. Ìdíjà àwọn ìjọba. Koiki Media will bring you one closer to your doorstep. Koiki Media is around. To give us latest. Is around. To give us latest. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ̀kọ́ ìtòtúkòtù gbogbo. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ̀kọ́ ìtòtúkòtù gbogbo. Koiki Media is around. Koiki Media. Ladies and gentlemen, let's welcome the Brooklyn Tabernacle. Ladies and gentlemen, my brothers and sisters, we greet you a good evening. Ekale, ibiti ẹ̀yin bá ti ń gbọ́ wa. Ekale, ẹ̀kásán, ẹ̀kárọ̀. According to the time tí ẹ̀yin bá wà níbi tí ẹ ti wà. So akínyìn a kú ọjọ́ mẹ́ta, orí òwe wa náà ni a tún padà sí. Òwe ilẹ̀ Yorùbá òun náà ni a tún padà sí. And to our people at home, before we go into the program of today, màá ní láti ṣe àwọn announcement kan. Bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ṣe ń jọ wọn lórí Facebook náà ni ó yẹ kí ẹ máa bá wa develop website wa. We have a website that you want you to help us to log into. So we have www.koikimedia International News. If you want any news around the globe, in US, everywhere you want any news, check our platform, check that website. You have everything inside there, www.koikimediainternationalnews.com. That is our website for international news. But if you want to know something about Yoruba Nation, check our website, www.koikimedia.com. So if anything about Yoruba Nation, about this, our struggle, self-determination movement, you see the updates there. But anything about international news that comes around all throughout the world, be it sports, be it war, be it politics, be it anything, the news is there for you to check. www.koikimediainternationalnews.com, and that is the news. And for you to support our website, that's the number to call that is scrolling down on your camera. Call our boss Olayomi Koiki on +44 7404 405917. And I tún fi àkókò yìí kí àwọn bàbá wa Professor Banji Akintoye, a kí Chief Sunday Adéyẹmọ Ìgbòho, a kí gbogbo àwọn olólùfẹ́ Koiki Media àti olólùfẹ́ Chief Sunday Adéyẹmọ Ìgbòho, a kí gbogbo yín. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, a kí yín. Ẹ̀yin àgbàlagbà tí ẹ ń wò wá tẹ́ ń fàdúrà ránṣẹ́, a kí yín. Àtàwọn tó ń fi owó náà ránṣẹ́, everybody ni a kí, a sọ pé a dúpẹ́ fún gbogbo àtìlẹ́yìn tí ẹ ṣe fún platform wa. We greet you once again. Tí ẹ bá fẹ́ anything international news, check on our website www.koikimediainternationalnews.com. And to know more about this our struggle, log into www.koikimedia.com and log into it, and you will see the latest. Once again, Koiki Media will bring the world closer to your doorstep. Today, as you can see, sorry for okay, sorry, we just try to check something on our phone. So for international news, you check on our platform www.koikimediainternationalnews.com. On this our struggle, you check in on www.koikimedia.com, and the number scrolling, that is if you have any suggestion, any addition, subtraction, anything you want us to do, we have it there. So
live and direct. We are giving it to you from Koiki Media, the Koiki Media studio. Òwe ilé wa òun náà ni a tó tẹ̀síwájú ní ọjọ́ òní. Today, November 27, Wednesday, November 27, 2024, exactly 8:19 p.m. We are bringing it to you from Koiki Media. Ọ̀nà oríṣiríṣi ọ̀nà ibi tí kinní yìí náà fi ṣe pàtàkì ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ni wọ́n ti gbàgbé òwe ilẹ̀ Yorùbá. Tí a bá sì jọ máa ṣe lénìí, ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá nílé, a jọ máa ṣe ti alẹ́ yìí ni. Tí n bá ti pòwe kan, ẹ̀yin tẹ́yin náà bá tún mọ̀ nípa òwe yẹn, nípa òwe tá a sọ̀rọ̀ ńpa ẹ̀, ẹ̀yin náà bá wa fi ọwọ́ sí i. Mo kí ẹ̀gbọ́n mi Olówólayémọ̀ Razak from California community. We greet you. Ẹ̀yin California, ẹ̀yin tí ẹ ṣáà bá wa ṣe dáadáa kí àwa náà tètè bọ́ ní ilé ń bí. Ilé tá wà yìí, shit-hole country la wà, and we are just trying to manage things. But a ṣáà dúpẹ́ ẹ̀mí. But from California, à ń retí yín o. So no wàhálà. Back to òwe ilẹ̀ Yorùbá. Back to òwe ilẹ̀ Yorùbá. Má bínú pé ó ti ṣe díẹ̀ tí ẹ ti rí wa kẹ́yìn. Àwọn ètò míì àwọn ni wọ́n gba kinní lọ́wọ́ wa, wọ́n gba àsìkò lọ́wọ́ wa, so màá ní kí ẹ bá wa bear in mind. Àwọn òwe 5 tí a ṣe kẹ́yìn ní ọjọ́ kìíní àná, mi mọ̀ bóyá ẹnìkan wà lórí ètò tí ó lè rán wa létí eléyìí tí a sọ. Àwọn òwe tá ti sọ sẹ́yìn, mo tiẹ̀ fẹ́ wò bóyá àwọn èèyàn wa ń bá wa lọ, mo fẹ́ wò bóyá ẹ wà pẹ̀lú wa. Ṣé ẹ fi sínú comment box, a fẹ́ wo ẹni tí ó tiẹ̀ kọ́kọ́ máa fún wa ní òwe kan tí a ti sọ sẹ́yìn. Lára àwọn òwe tá ti sọ sẹ́yìn, ẹ jọ̀ọ́ bá wa, ẹ jẹ́ ká rí inú comment box àwọn òwe tá ti sọ sẹ́yìn. So a kí gbogbo àwọn tó ti darapọ̀ mọ́ wa àtàwọn tó ti bá wa like, tó ti bá wa love, tó ti bá wa share, a kí yín, ẹ ṣé gan tí ẹ darapọ̀ mọ́ wa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa fi sínú comment box, mo fẹ́ rí comment box wa. Àwọn òwe tí a ti sọ sí ẹ̀yìn, àwọn òwe tí a ti sọ sẹ́yìn, àwọn òwe tí a ti sọ sẹ́yìn. But èmi á tẹ̀síwájú, màá bẹ̀rẹ̀ látorí àwọn 5 tá a sọ sẹ́yìn. So eléyìí tẹ́yin náà bá wá rántí, ẹ máa bá wa fi sínú comment box, á tiẹ̀ fi lè mọ̀ bóyá ẹ̀ ń bá wa ká lọ. Eléyìí tí a sọ lọ́jọ́ kìíní àná, ó ní òkò tí a bá bínú jù kì í pẹyẹ, òkò tí a bá bínú jù kì í pẹyẹ. So ẹ wo comment box tó wà níwájú yín yẹn, Koiki Media. Tẹ́ ní gbogbo news tó lọ káàkiri àgbáláyé, website wa òun ni ẹ ti rí yẹn, Koiki Media International News.com. Àkọ́kọ́ pọ̀ lẹ máa kọ́ papọ̀, Koiki Media International News.com. Ẹ máa kọ́ papọ̀ báyẹn. That is our website fún international news. But fún ti about the struggle is koikimedia.com. So ẹ máa bá wa lásán ní òkò tá bá bínú jù kì í pẹyẹ. So a ní ká bínú níwọ̀n, ká máa, kò sẹ́ni tí ó máa rínú tí ò ní bí, bọ̀ ẹ jẹ́ á bínú níwọ̀n. A tún wá ní mọ̀jà mọ̀sá ní ti akíkanjú. Akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀sá, irú wọn ló ń bógun lọ. Bẹ́ẹ̀ ni, irú wọn ló ń bá ogun lọ. A tún wá ní a kì í mórúkọ Ọlọ́run kí ìyà ó jẹ ni o. A kì í ṣe kí ni? A kì í mórúkọ Ọlọ́run kí ìyà ó jẹ ẹni. A tún wá ní òròmọdìẹ ń bàṣà ṣeré, ó rò pé ẹyẹ lásán ni. Bẹ́ẹ̀ ni, torí ìyá ẹ̀ ló máṣà. Bẹ́ẹ̀ ni, torí ìyá ẹ̀ ló máṣà. Ìyá ẹ̀ ló máṣà. Ẹ wojú fọ́nrán yín yẹn, ẹ máa rí Koiki website kejì náà, koikimedia.com. So for Yorùbá Nation News, yẹn ẹ máa rí ń bẹ̀. So website wa méjèèjì náà ni ẹ ti ń rí ní ojú kìíní. So ẹ ṣé tí ẹ ń bá wa ká lọ. Òròmọdìẹ ń bàṣà ṣeré, ó rò pé ẹyẹ lásán ni, torí ìyá rẹ̀ òun ló máṣà. Ìyá rẹ̀ òun ló máṣà. A tún wá ní ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni ó fẹ́ ni o, torí inú tá à ń wò yìí ó jìn.
so ẹni a fẹ́ òun la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni. Àánú wá ní ẹnu ẹyẹ ní ń pẹyẹ, ẹnu òròfó ní ń pa òròfó, òròfó bímọ 6 ó nílé òun ti kú fọ́nfọ́n. Bẹ́ẹ̀ ni òròfó bímọ 6 ó nílé òun ṣe kí ni, ó nílé òun ti kú fọ́nfọ́n, ó nílé òun ti ṣe kí ni, ó ti kú fọ́nkán. A tún wá ní ìrèké ò ní bùdó, ibi gbogbo ló ń gba alágbára. Ìrèké ò ní bùdó, ibi gbogbo ló ń gba alágbára. Bẹ́ẹ̀ ni. A tún wá ní kò sí bí imú ṣe tóbi tó kò lè gba ọ̀rọ̀ ẹnu sọ. Kò sí bí imú ṣe tóbi tó kò lè gba ọ̀rọ̀ kíni, ọ̀rọ̀ ẹnu sọ. Kò sí bí imú ṣe tóbi tó kò lè gba kíni, ọ̀rọ̀ ẹnu sọ. Bí a bá ní kéjò bébéjò ṣe gùn láṣe dáná sun, á dáná sunlé. A tún wá ní àtùpà kì í níyì lọ́sàn-án ṣùgbọ́n ó máa ń gbayì lọ́jọ́ alẹ́. Bẹ́ẹ̀ ni àtùpà kì í níyì lọ́sàn-án àmọ́ ó máa ń gbayì lọ́jọ́ alẹ́. A tún wá ní àfẹni tí ò bá pẹ̀gàn àjànàkú lálóhùn ò rí nǹkan fìrí, bá a bá rírin ká wí. A tún wá ní ká fi gègé gún ara ẹni wò kí a tó fi gún ọmọ ẹyẹ. Ká fi gègé gún ara ọmọ ẹni wò ká tó fi gún ọmọ ẹyẹ. A ní ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún, 30 àgbà ò lè ṣàṣàrò f'30 oṣù. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ò lọ títí, gbogbo nǹkan kan báwọn kò lọ títí. A tún wá ní àkùrọ̀, gbogbo wa la mọ̀ àkùrọ̀. Àkùrọ̀ ti lómi tẹ́lẹ̀ kí òjò tó rọ̀ sí. Àkùrọ̀ ti lómi tẹ́lẹ̀ kí òjò kó tó ṣe kí ni, kó tó rọ̀ sí. A tún wá ní ẹni ń bẹ̀rù àti ṣubú àti dìde rẹ̀ yóò nira fún un. Ẹni ń bẹ̀rù àti ṣubú àti dìde rẹ̀ yóò nira fún un. A tún wá ní ibi aṣẹ́ bá bínú dé, ìkòkò ò gbọdọ̀ bá wọn bínú débẹ̀. Bí kòkò bá bínú débẹ̀, ẹlẹ́kọ̀ ò ní rí i dá o. Àwọn òwe tá a ti sọ sẹ́yìn, òun náà ni a tún padà sí. A tún wá ní ẹni tó láṣọ tí ò léèyàn, ìhòòhò ló wà. A tún wá ní àtirán mu gángan kì í ṣẹ̀yìn èékánná, kì í ṣẹ̀yìn èékánná. A tún wá ní bí agbọ́n ṣe lóró tó, oúnjẹ ni fún aláǹgbá. Bí agbọ́n ṣe lóró tó, oúnjẹ ni fún aláǹgbá. A tún wá ní ẹni agbégun ẹlẹ́dẹ̀ ìwọ̀nba ni kó yàn mọ́. Torí ẹni agbégun ẹṣin gan, ilẹ̀ náà ló ń padà bọ̀. Ẹni agbégun ẹlẹ́dẹ̀ ìwọ̀nba ni kó yàn mọ́. Torí ẹni agbégun ẹṣin gan, ilẹ̀ báyìí òun náà ń bọ̀. Ṣẹ́yìn bá wa ká lọ? Ẹ máa bá wa ká lọ. A tún wá ní lára àwọn òwe tá a ti sọ sẹ́yìn. A tún wá ní àjọjẹ ọdún bẹ́nìkan ò bá ní, ọjọ́ a ní báyìí òun là ń ṣe àjọjẹ. Àjọjẹ ọdún bẹ́nìkan ò bá ní, ọjọ́ a ní báyìí là ń ṣe àjọjẹ. A tún wá ní ẹyìn tí ó yọ a tún wá ní ẹyìn tí yóò di epo yóò tọ́ná wò. Ẹyìn tí yóò di epo yóò tọ́ iná wò. Ẹyìn tí yóò di epo yóò tọ́ iná wò. Ẹyìn tí yóò di epo yóò tọ́ iná wò. A tún wá ní 19 tó lóun ò bá ọ̀kan ṣe àti di 20 rẹ̀ yóò nira. 19 tó lóun ò bá ọ̀kan ṣe àti di 20 rẹ̀ kí lá ní yóò ṣe, yóò nira. A tún wá ní àmójúkúrò ní mú ẹ̀mí ìfẹ́ gùn. Àmójúkúrò báyìí ní mẹ́mí ìfẹ́ gùn. A tún wá ní a kì í gbọ́ kúkú òjò ká dominú agbádá nù. A kì í gbọ́ kúkú òjò ká dominú agbádá nù. A tún wá ní àrò kì í gbóná títí kí ó má tutù. Àrò kì í gbóná títí kí ó má tutù. A tún wá ní tí a bá fi 20 ọdún sánpá, ọjọ́ wo gan báyìí là á fò. Tí a bá fi 20 ọdún sánpá, ọjọ́ wo là á fò. A tún wá ní igi tọ́lọ́run bá gbìn kò sẹ́dá tó lè fà á tu. Igi tọ́lọ́run bá gbìn kò sẹ́ni tó fi lè fà á tu. A tún wá ní ojó nífọ́n ifọ́n tú. Ojó léjìgbòjìgbò fàyà bí aṣọ. Ó tún wá dé ọ̀ràn ògùn ó tún jùdì. Ṣé gbogbo ìlú ni ìwọ fẹ́ bàjẹ́ ni? Ṣé gbogbo ìlú ni ìwọ fẹ́ bàjẹ́ ni? A ní ojó nífọ́n ifọ́n tú. Ojó léjìgbòjìgbò fàyà bí aṣọ. Ó wá dé ọ̀ràn ògùn ó tún jùdì. Ṣé gbogbo ìlú ló fẹ́ bàjẹ́ ni? Ìwé yẹn bá gbogbo wa wí. Ṣé gbogbo ìlú ló fẹ́ bàjẹ́ ni? Ṣé gbogbo ìlú ló fẹ́ bàjẹ́ ni?
wọ́n ní ìwà rere báyìí òun lẹ̀ṣọ́ ènìyàn, ìwà rere báyìí òun lẹ̀ṣọ́ ènìyàn. Ẹni ń bẹ̀rù àti ṣubú àti dìde rẹ̀ yóò nira. Ẹni tó ń bẹ̀rù àti ṣubú àti dìde rẹ̀ kí la ní yóò ṣe? Yóò nira. A wá ní buwọ́ kò níyì àmọ́ bó bá dá ẹ̀tẹ́ ní dà. A tún wá ní tẹ̀tẹ̀ tí ò bá fẹ́ tẹ́ láwùjọ ẹ̀fọ́ yóò yẹra fún ewékéwé. A tún wá ní ojú tí ó rógun kò ní kú sógun, ojú tí ó rógun kò ní kú sógun. A tún wá ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dára àmọ́ alágbẹ̀dẹ kò ní yé rọ́ fọ́mọ tiẹ̀. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dára àmọ́ alágbẹ̀dẹ kò ní yé rọ́ fọ́mọ tiẹ̀. A tún wá ní má fòkó mi dáná ọjọ́ kan báyìí là á kọ́, má fòkó mi dáná ọjọ́ kan báyìí là á kọ́. A tún wá ní bí olóde ò kú ojúde rẹ̀ kò ní wu agẹ́gi. Bólóde ò kú ojúde rẹ̀ kò ní wu agẹ́gi. Wọ́n ní a kì í kórìíra ọ̀fọ́n kí á dáná sunlé. Kòkòrò tí ó ń jó lẹ́bàá ọ̀nà onílù rẹ̀ ó ń bẹ nínú igbó. Àwọn previous tá ti ṣe nìyẹn, then we will go into our today's business. Thank you, my brother. Oh, sorry. We are treating some Yoruba proverb and we are bringing lesson from Yoruba proverb, which these our shit old country have made us to lose in the previous past. They made us to lose that value of that our proverb because we are not speaking it anymore. So that proverb we are reminding our people and teaching ourselves from the proverb. So those proverbs are the one we treated from the previous. So we are going into today's business. Today's business we also be treating some proverb, and which the first proverb we'll be speaking today. The first proverb we'll be speaking today. Thank you, my brother Ebony Ekale. Moki Bodami Abdurrahman Karim Ekale. God bless you too. God bless you too. Amen. Moki, my brother Ebony now. Thank you for joining us. Good evening. Ekale NBC Ebatin Wowa. Eléyìí tá kọ́kọ́ ṣe ní èní, wọ́n ní ká tó fi ọwọ́ ṣa ìgbín ra àgbò. Ká tó fi ọwọ́ ṣa ìgbín ra àgbò. Ká fi ọwọ́ ya ìgbálẹ̀ ṣe ìgbéyàwó. Ojú ọwọ́ á rí. Ojú ọwọ́ á ṣe kí ni? Á rí. Ká tó fi ọwọ́ ṣa ìgbín ra àgbò. Kí á tó fi ọwọ́ ya ìgbálẹ̀ ṣe ìgbéyàwó. Ojú ọwọ́ á rí. What you are saying is, before you use your hand to pick snail to buy a ram, picking a snail so that you will sell it to buy a ram, and picking broom on the ground to do a marriage ceremony, this your hand will see a lot. Bẹ́ẹ̀ni, this your hand will see a lot. Kí á tó fi ọwọ́ ṣa ìgbín ra àgbò, ká fi ọwọ́ ya ìgbín ṣe ìgbálẹ̀ ṣe ìgbéyàwó. Ojú ọwọ́ á rí. Ọ̀nà máa jìn. Bùdá mi Karim ti sọ̀rọ̀, wọ́n ní ọ̀nà máa jìn. Ó máa ròyìn. Ó máa ròyìn. Nǹkan tí òwe yìí kàn sọ fún wa, ó ní pé to become a person in life is not easy. Àti jẹ́ èèyàn láyé kò rọrùn. Ìwọ ni wàá ní àforítì. Ìwọ ni wàá ní àforítì dáadáa. And you won't be lazy. You will never be lazy. Because that struggle, you know what is in takes. So jára mọ́ ni. Jára mọ́ ni. Ẹ̀gbọ́n mi Ajíbóyè Nájímù Ṣàngóládé, ẹ kú ètò, ẹ̀yin náà ẹ ṣé gan tí ẹ kí wa. Wọ́n ní òwe àkọ́kọ́ tá máa sọ lénìí nìyẹn. Òwe àkọ́kọ́ tá máa sọ lénìí nìyẹn. Ká tó fi ọwọ́ ṣa ìgbín ra àgbò. Kí á tó fi ọwọ́ ya ìgbálẹ̀ ṣe ìgbéyàwó. Ojú ọwọ́ á rí. Ojú ọwọ́ á rí. Ojú ọwọ́ á rí. Ìkejì tí a tún wá mẹ́nu bà lálẹ́ yìí, wọ́n ní bórí kan bá sunwọ̀n
aràngbá. Kórí kan bá sunwọ̀n, aràngbá. If one head is successful, it will reflect in others. Bí orí kan bá sunwọ̀n, aràngbá. Bẹ́ẹ̀ ni, ìyẹn túmọ̀ sí pé let's try to be survive. Apòwe kan lọ́jọ́ kìíní àná ní àjọjẹ ò dùn bẹ́nìkan ò bá ní ọjọ́ ní là ń ṣe àjọjẹ. Òwe yẹn bá kiní lọ. If you are a successful in person, look around you and help another person. If you help them, it will also help you. Bẹ́ẹ̀ ni, you are helping yourself because kò sí ìtumọ̀ nínú pé kò wọ nìkan náà ló là nínú ilé. Kò sí ìdùnnú kankan ńbẹ̀. So la fi ní bí orí kan bá sunwọ̀n, aràngbá. Ẹ jẹ́ kí á gbìyànjú, ẹ jẹ́ ká ranra wa lọ́wọ́. Tẹ́ bá ní ìkan nínú ẹbí tó bá ní òun sì gbìyànjú àti lọ sí iṣẹ́ kan báyìí tó sì need ìrànlọ́wọ́ yín, ẹ gbárùkù tì, ẹ má sọ pé torí pé ẹ̀yin náà tiyín náà ṣì wà níbẹ̀ tẹ́ ẹ̀ tíì rí yanjú. Ẹ gbárùkù tì, tó bá débẹ̀ Ọlọ́run á fi fẹ̀yìn sí lọ́kàn because ó yẹ kó ràn yín. Tán bá ní nínú mọ̀lẹ́bí nísìnyí báyìí, ṣé èmi mọ̀ nínú mọ̀lẹ́bí Mr. Adé tí ọmọ Mr. Adé kan tó bá di gómìnà nílùú, ṣé ẹ rò pé gbogbo fámílì ẹ̀ ńkọ́ ló ti ràn ni? Torí orúkọ gbogbo fámílì ẹ̀ ló gbé lọbẹ̀. Àwọn máa ní fámílì gómìnà nìyẹn, ilé ọmọ gómìnà ní, ilé bàbá gómìnà nìyẹn, ẹ̀gbọ́n gómìnà nìyẹn, ẹ̀gbọ́n ọba nìyẹn, ìyàwó ọba nìyẹn. So ó máa ran gbá. Bẹ́ẹ̀ ni, ó máa ṣe kíni? Ó máa ran igbá. Wọ́n wá ní gbogbo ẹkún eléyìí tí a tún wá sọ ńsìn, wọ́n ní gbogbo ẹkún kọ́ ni àpẹẹrẹ ìbànújẹ́ o, gbogbo ẹ̀rín sì kọ́ ni ó túmọ̀ sí ìdùnnú. Gbogbo ẹkún kọ́ làpẹẹrẹ ìbànújẹ́, gbogbo ẹ̀rín sì kọ́ ló túmọ̀ sí ìdùnnú. So this one is telling us that appearance can be deceitful. Ẹnìkan lè máa sunkún kó sì máa rẹ́rìn síta fún yín. Ó wà deceitful. Ọ̀nà ti sọ pé a ní pupa nínú a ní dúdú nínú à ń tún funfun síta. That appearance can be doctored. Mo lè máa rẹ́rìn kí n lè jẹ́ kó mọ̀ pé kíní owó lè wà lọ́wọ́ mi kí n fúnjú pọ̀ kí n máa sunkún kí n sọ pé kò sówó lọ́wọ́ mi. So ìyẹn túmọ̀ sí wa pé let's look beyond that physical appearance. Let's look beyond that physical appearance. So that is why I'm telling our people. Irú òwe yìí ẹ jẹ́ ká máa sọ lójoojúmọ́ ká fi máa bára wa sọ̀rọ̀. So tó bá rẹ́nìkan tí ó kàn lọ ń this guy is fine, this guy is this, this guy is that, this guy is this. Ẹ pòwe yẹn fún pé gbogbo nǹkan tó rí nǹkan ni ó gbọ́kànlé o. Gbogbo nǹkan tó rí nǹkan ló gbọ́kànlé. Ẹni bá fẹ́ tàn ni, nǹkan tó nífẹ̀ẹ́ náà ni ó fi tẹ̀. Ọ̀tọ̀ nìkan tó sì ní sínú nípa rẹ̀, ọ̀tọ̀ nìkan tó rò sọ́kàn nípa rẹ̀. So nẹ́wàá máa pòwe pé gbogbo ẹkún kọ́ lápẹẹrẹ ìbànújẹ́ o, gbogbo ẹ̀rín sì kọ́ ló túmọ̀ sí ìdùnnú. Eléyìí tá tún wá sọ ńsìn, wọ́n ní a kì í yàgò fún ẹlẹ́ṣin àná. A kì í yàgò fún ẹlẹ́ṣin àná. Ó ti lẹ́ṣin rí ni. Tẹ́lẹ̀ ìgbà tó lẹ́ṣin tó bá ti ń bọ̀, kẹ́sìn má bàa kọlù wá kí láṣì á yàgò. Bó ti dẹlẹ́ṣin àná, kò ṣẹ̀ṣin lọ́wọ́ ẹ̀ mọ́. A kì í yàgò fún wọn. So ẹ jẹ́ ká máa ronú jinlẹ̀ nípa kan. Kì í ṣe nígbà tá a lówó lọ́wọ́ ká máa gunlẹ̀ gàgàgàgàgàgàgà. Gbogbo ó dìtàn. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á ṣọ́ra ṣe. A kì í yàgò fún ẹlẹ́ṣin àná. A tún wá ní a kì í wo ìyẹ́ adìyẹ nílẹ̀ kí á mú ìrù àkekèé á fi retí. A kì í wo ìyẹ́ ọmọ adìyẹ nílẹ̀ kí á wá mú ìrù àkekèé ká là fẹ́ fi retí. Bẹ́ẹ̀ ni.
tàbí ta ni ó rí iye ọmọ adìẹ ńlẹ̀ tí ó wà ní àkekèé ló ń lọ fi retí. Look for a better solution. There are solutions around you. Don't be desperate. Ẹ má jẹ́ ká lo what that will danger us, those things that will put us in danger. Ẹ má jẹ́ á lọ díẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ á yàgò fún ẹni tí òwe yìí ń sọ nìyẹn. A tún wá ní ọmọ aráyé ń pàtẹ́wọ́ fún yànmùyànmú, inú ẹ̀ ń dùn, kò mọ̀ pé òun fikú ṣeré. Ọmọ aráyé pàtẹ́wọ́ fún yànmùyànmú báyìí. Inú yànmùyànmú ń dùn pé wọ́n ń pàtẹ́wọ́ fún un. Kí ni ó ṣe? Kò mọ̀ pé òun fikú ṣeré ni. Ẹ má jẹ́ kí wọ́n hèlì wá sẹ́nu ikú. Wọ́n yín ẹ̀, alágbára ni, kinní kan ni, kàmẹ̀dò ni, ìwọ náà tún ro ara ẹ̀ pa, má jẹ́ ń tiẹ̀ sẹ́nu ikú. Má jẹ́ à ń tiẹ̀ sẹ́nu ikú. A ti sọ òwe kan lẹ́yìn tẹ́lẹ̀, a ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dára ṣùgbọ́n alágbẹ̀dẹ ò ní yé rán fọ́mọ tiẹ̀. Olóṣèlú tó ní o bọ́ síta kó lọ ṣe báyìí báyìí, ẹ lọ pa wọn dànù lọ́jọ́ ògbó, ẹ lọ jí ballot box gbé, ẹ lọ kiri. Ṣọ́mọ tí wọ́n dúró síbẹ̀, ṣọ́mọ tí wọ́n náà ṣe wà ńbẹ̀, ọmọ tí wọ́n wà níbi tó wọ́n wà. Àwọn tó ń tàn yín pé àwọn fún yín létò ẹ̀kọ́ ọ̀fẹ́, ẹ jọ̀ọ́ ṣọ́mọ tí wọ́n ń kàwé ńbẹ̀, ṣọ́mọ tí wọ́n wà ńbẹ̀. Ẹ má jẹ́ á sọ púpọ̀ ní eré ẹ̀. Wọ́n ní ọmọ aráyé ń pàtẹ́wọ́ fún yànmùyànmú, inú ẹ̀ ń dùn, kò mọ̀ pé ikú lòun fi ń ṣeré. A tún wá ní ọba tí kì í fẹ́ gba ìmọ̀ràn, irú wọn kì í pẹ́ fi ẹsẹ̀ kọ. Ọba tí kì í fẹ́ gba ìmọ̀ràn, irú wọn kì í pẹ́ fẹsẹ̀ kọ. Ìyẹn túmọ̀ sí wípé ká ṣọ́ra ṣe. Ẹ má torí pé èmi ni baálé ilé, I'm the king, I'm the boss, I'm the this, I'm the kinní kan. Ẹ jẹ́ ká gbàmọ̀ràn lọ́wọ́ àwọn ọmọ tó wà láyìíká wa náà. Tó bá jọba pé àwọn ìjòyè ẹ jókòó, ẹ gbàmọ̀ràn. Kí ni ìwọ rò? Kí ni ìwọ rò? Kí ni ìwọ rò? Tó bá jẹ́ bàbá inú ilé, pé ìyàwó ẹ̀ mọ́ra, nǹkan báyìí ló wà lọ́kàn mi. Kí ni ìwọ náà rò? Ṣé ká ṣe bẹ́ẹ̀ àbí a má ṣe bẹ́ẹ̀? Tó bá jẹ́ pé kinní náà, ìwọ náà pè wọ́n mọ́ra. Ní tí òwe yẹn ń try láti sọ fún wa nìyẹn. Gbogbo òwe tí a ní lénìí, òun náà ni a ti sọ yẹn. A tún rọ́ọ̀nì láti òkè. A tún wá ní láti ìsàlẹ̀ náà láti gbé lọ sókè. A ní ọba tí kì í fẹ́ gba ìmọ̀ràn, irú wọn kì í pẹ́ fẹsẹ̀ kọ. Ọba tí kì í fẹ́ gba ìmọ̀ràn, irú wọn kì í pẹ́ fi ẹsẹ̀ kọ. A tún wá ní ọmọ aráyé ń pàtẹ́wọ́ fún yànmùyànmú, inú ẹ̀ ń dùn, kò mọ̀ pé òun fikú ṣeré. Kò mọ̀ pé òun ṣe kí ni? Òun fi ikú ṣeré. A tún wá ní a kì í wo ìyẹ́ adìẹ nílẹ̀ kí a fi ìrù àkekèé ká fi retí. A kì í wo ìyẹ́ adìẹ nílẹ̀ kí a fi ìrù àkekèé kí a fi retí. A tún wá ní pé a kì í yàgò fún ẹlẹ́ṣin àná. A kì í yàgò fún ẹlẹ́ṣin àná. A tún wá ní gbogbo ẹkún kọ́ lápẹẹrẹ ìbànújẹ́, gbogbo ẹ̀rín sì kọ́ ló túmọ̀ sí ìdùnnú. Gbogbo ẹkún kọ́ ni àpẹẹrẹ ìbànújẹ́, gbogbo ẹ̀rín kọ́ ló sì túmọ̀ sí kíni? Ìdùnnú. A tún wá ní bí oríkì tí orí kan bá sunwọ̀n á ran igba. Bí orí kan bá sunwọ̀n á ran igba. A tún wá ní ká tó fi ọwọ́ sa ìgbín ra àgbò, kí a fi ọwọ́ ya ìgbálẹ̀ ṣe ìgbéyàwó, ojú ọwọ́ á rí o. A tún wá ní ta ṣe ta kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Kí a tó fi ọwọ́ sa ìgbín ká fi ra àgbò, kí a fi ọwọ́ ya ìgbálẹ̀ ká fi ṣègbéyàwó, ojú ọwọ́ á rí tó. Ẹ ṣé gan ẹ̀yin tí ẹ bá darapọ̀ mọ́ wa ní àti àtàárọ̀. Kí gbogbo àwọn olólùfẹ́ Koiki Media fans, ẹ ṣé gan fún àtìlẹ́yìn yín. Ẹ ṣé gan fún gbogbo ìrànlọ́wọ́ tí ẹ̀ ń ṣe fún wa lọ́tùn lósì. Ẹ ti ṣe fún gbogbo àti like and shares tí à ń rí látọ̀dọ̀ yín. A sọ pé ẹ ṣé gan. A kí gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa tí ẹ wà nílé tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa náà. A kí gbogbo yín fún dídarapọ̀ mọ́ wa. Tẹ́ bá ní nǹkan láti fi support ètò yìí, ẹ pe ọ̀gá wa Láyọ̀mí Koiki. Tẹ́ bá sì wá ní àmọ̀ràn kan àbí méjì tí ẹ fẹ́ gbà wá,
ẹ fi ṣẹ́wọ́ sí ọ̀gá wa Ọláyọmí Kóìkí, àwọn náà sì fi jíṣẹ́ fún gbogbo wa. Ẹ ṣé gan fún gbogbo èyí tí ẹ ti ń bá wa ṣe pọ̀ látàárọ̀. Lẹ́ẹ̀kan sí, tí gbogbo ìròyìn tẹ bá fẹ́ gbọ́ nípa gbogbo ìròyìn, ẹ bá wa login sórí wẹ́bsáìtì wa www.koikimediainternational.com, internationalnews.com, koikimediainternationalnews.com. ẹ bá wa login sí, ẹ máa rí oríṣiríṣi gbogbo ìròyìn tó ń lọ káàkiri àgbáláyé, ẹ máa rí ní ibi bẹ̀. Ìròyìn tó ń lọ káàkiri àgbáláyé, òun lẹ ti rí yẹn, www.koikimediainternationalnews.com. tó bá jẹ́ nípa ọ̀rọ̀ Yorùbá Nation ní self movement ẹ fẹ́ gbọ́ ni, ẹ lọ sí orí koikimedia.com, koikimedia.com. Once again, Koiki Media will bring the world closer to your doorstep. And today is Wednesday 27 November 2024. Thank you for joining us. Kí a tó lọ, ẹ jẹ́ kí a fẹsẹ̀ rájò díẹ̀. Bá ti fẹsẹ̀ rájò díẹ̀, a máa gbàbẹ̀ lọ sí ilé wa. A kí gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa like látàárọ̀. Ẹ ṣé gan tí ẹ darapọ̀ mọ́ wa. Elédùmarè á tún gbé wa, á mú wa dé ilẹ̀ ìlérí. Ilẹ̀ ìlérí tá à ń wò yẹn á débẹ̀ láyọ̀ àtàlàáfíà. Ẹ ṣé gan tí ẹ darapọ̀. Koiki Media, we bringing the work closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the work closer to your doorstep. Àwọn tó lára àgbà yìí dá, àwọn ló láṣà àti èdè. Dídéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. They never sabi wetin we carry for her, but e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body, but e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìhun ló ló lajú. Ẹyẹ tó torí kodò bí àdókùn ọgbẹ́jẹ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa, ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdú àga. Òdúdú ọkọ̀ bá lè gbé wa, ọmọ Odùduwà ṣe kiri. Ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀, ká lè jọ jùmọ̀ gbé ilẹ̀ ìlérí. Àwa lè gba ògo ilẹ̀ wa, ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé, ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni mọ̀lẹ́ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó kún sí ògbó tí wọ́n mọ̀ ní. Àṣà ẹgbẹ́ polówó ọjà wà káyé bùbá yín jẹ. Ètò tó kún sí ògbó tí wọ́n mọ̀ ní. À ń gbé tó lárugẹ, à ń gbàgbà lárugẹ. Ètò tó kún sí ògbó tí wọ́n mọ̀ ní. News and sports ẹ máa rí gbọ́. Ètò tó kún sí ògbó tí wọ́n mọ̀ ní. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀dẹ̀ ló ní kí n máa ké dandan. Koiki Media, ọ̀rọ̀ lágbájú mọ̀ mi. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá àtàtà o. Àrídájú rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀dẹ̀, ṣẹ́yìn ló má fi dìbò ọ̀bẹ mọ́lẹ̀. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé mádémádé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ àjòjì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọ̀ bẹ̀ á bẹ̀rẹ̀ ní ẹbọra. Ẹ̀yin lọ máa náwó òyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́kun pọ̀ sí o. Koiki Media, ṣàwa ní bàbá. Koiki Media, àwọn ní bàbá. Koiki Media, àwọn ní bàbá. Àdáńsọ, àtúnpèrè gidi. Koiki Media, àwọn ní bàbá.
àwa là ń gbètò lárugẹ jẹ́ ká jọ gbọ́ o. Àwọn ní bàbá. Àtúntà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Àwọn ní bàbá. Ọmọ Oòduà ni wá o, tọkàntọkàn. Àwọn ní bàbá. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá yìí. Ẹ ṣé gan tí ẹ darapọ̀ mọ́ wa ní ìjùbà ìlọ fún alẹ́ Lódùmarè àwọn ọ̀run ayọ̀ lásùn tí a tún pàdé ní ọ̀la. Ẹ ṣé gan.